Hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú òwúrọ̀ níbi tí olúkálùkù wa wà. Ẹ kú àsán, ẹ kú alẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, a kú bójú ọjọ́ ṣe rí, a kú bí ayé wa ṣe máa dára tá à ń lé káàkiri. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ìyanu náà á dẹ̀ ṣẹlẹ̀ nínú ayé olúkálùkù wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé o, mo rọ́wọ́ yín o. Ọlọ́run á máa bùkún ẹ̀yin náà. Owó tẹ fi ń subscribe, tẹ fi ń ṣe rere sínú ayé mi. Ayé yín náà yóò sì máa lọ síwájú àti síwájú sí i. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe gbọ́ àti gbogbo wa ṣe mọ̀ àti bí ẹ ṣe ń rí nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè wa yìí, pàápàá jùlọ láàfin Kábíyèsí wa Ọ̀jájá. Ẹ ṣe mọ̀ pé Kábíyèsí wa yẹn mi ò tí ì rí ẹni bí ọ̀gbẹ́ni yẹn. Ó máa quiet o. Ó máa jẹ́ ọlọ́gbọ́n púpọ̀ jùlọ o. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ ní ìmọ̀ àti òye tó ń farabalẹ̀ láti gbọ́ olúkálùkù wa. Kì dẹ̀ ń ṣe ẹni tó ń ṣe wàdùwàdù. Kì dẹ̀ ń ṣe ẹni tó máa rí nǹkan tó máa sọ pé, ẹ jẹ́ kí n ṣe báyìí, ẹ jẹ́ kí n ṣe báyìí ní kíákíá. Ó máa farabalẹ̀. Ó máa farabalẹ̀ gan-an ni láti listen sí nǹkan tí Ọlọ́run fẹ́ bá wọn sọ kó tó lè gbé ìgbésẹ̀. Òun ni Kábíyèsí wa Ọọ̀ni. Ọlọ́run á dúró tì, Ọlọ́run á ràn lọ́wọ́. Kò ní fail níwájú Ọlọ́run. Agbára Ọlọ́run, gbogbo nǹkan tí àwọn olórí ìyàwó ẹ̀ tó ń ṣe fún ní ààfin, ó wòye pé gbogbo ohun tó wà nílẹ̀ yìí àfọwọ́fà òun ni. Torí ẹ ló ṣe suffering in silence. Kì í ṣe pé bóyá ó kàn dédé sọ pé ó máa wò wọ́n. Torí àwọn èèyàn tí ń sọ̀rọ̀ gan-an. Àwọn èèyàn tí ń sọ̀rọ̀ pé báwo ni Kábíyèsí ṣe fi gbogbo nǹkan falẹ̀ báyìí. Àbí kì í ṣe olórí wa yìí náà ni ló ṣe irú eléyìí. Ẹ má blame bàbá yẹn o. Ẹ má blame, àánú ẹ̀ ṣe wá gidi gan. Ó dẹ̀ jẹ́ ẹnìkan tó Ọlọ́run fún ní ọkàn láti lè máa ṣe, láti lè fara da gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, àṣé nǹkan tó fẹ́ ṣe ó wà nínú ẹ̀. Agbára Ọlọ́run, Ọlọ́run á fún ṣe. Ọlọ́run á ràn lọ́wọ́, á fún ṣe. Kò ní jẹ́ ẹni tí ó máa ṣe dé àárín ó padà sẹ́yìn. Agbára Ọlọ́run á máa túbọ̀ pọ̀ sí nínú ayé ẹ̀. Agbára Ọlọ́run, Ọlọ́run á ya nǹkan tó fẹ́ ṣe yẹn, Ọlọ́run á fún ní agbára àti okun láti ṣe àti láti fún ní ìgboyà láti ṣe débi èrè. Ẹ ṣé ẹ̀yin èèyàn ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ̀. Ohun tí mo kàn mú wá nìyẹn ni pé ní nǹkan tá a gbọ́, nǹkan tá a tún gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ni wípé Kábíyèsí ti ṣe tán, ó ti decide. Ó ṣe bẹ̀rẹ̀ torí ẹ̀ la ṣe kọ́kọ́ fi àdúrà ràn lọ́wọ́ pé kí Ọlọ́run kó ràn án ṣe. Torí gbogbo nǹkan tó ń ṣe ní palace yẹn ó jẹ́ nǹkan tí ó ba ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ gidi gan. Pé kì í ṣe irú Kábíyèsí wa yìí, Ọ̀jájá Odùduwà, nílẹ̀ Odùduwà kó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó jẹ́ nǹkan tó lágbára, tó bá èèyàn nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo wa dẹ̀ ń pity Kábíyèsí. Ọlọ́run á ràn lọ́wọ́. Ìgbésẹ̀ náà ni pé Kábíyèsí ti gbé ìgbésẹ̀ pé ṣé ẹ rí apartment àwọn olórí wọn yẹn pé lóun fẹ́ demolish ẹ̀. Ó lóun fẹ́ demolish ẹ̀.
pé tóun bá ti demolish òun á ṣẹ̀ṣẹ̀ wá kọ́ tuntun míì tó yẹ pé kò sí ẹnikẹ́ni nínú wọn tó tún lè wọ inú dìpátímẹ́ǹtì yẹn tó fẹ́ kọ́. Wọ́n ló ti lọ pe ẹnjíníà pé kó wá wo irú design tó lè ṣe sínú ibẹ̀ apátímẹ́ǹtì àwọn olórí náà. Ó dárúkọ o bóun fẹ́ kọ́ ní tuntun, bóun fẹ́ surprise wọn. Òun dẹ̀ make sure pé wọ́n ti ṣe tiwọn o. Òun ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbígbésẹ̀ ti tòun ní báyìí ní kankan. Pé àwọn olórí yẹn ti ṣe nǹkan tó burú jáì nínú nǹkan ohun tó fẹ́ ṣe òun léṣe. Pé ṣùgbọ́n gradual process ló fẹ́ fi ṣe. Ó ní òun á ṣẹ̀ṣẹ̀ wá mọ nǹkan tí òun fẹ́ ṣe. Kì í ṣe pé anyhow obìnrin ló tún máa wọ inú olórí apátímẹ́ǹtì òun. Ní kì í ṣe anyhow obìnrin ló máa wọ bẹ̀. Pé dìwé tóun máa tiẹ̀ fi kọ́ bẹ̀ yẹn. Pé gbogbo wa náà la máa gbọ́, gbogbo wa náà la máa rí lágbára Ọlọ́run. Á dẹ̀ ṣojú wa, ṣojú ẹ̀mí wa lágbára Kristi. Nígbà tí Kabiyesi ti ṣe gbogbo decision yẹn, ó ti mú decision yẹn lẹ̀. Now, wọ́n ní bí olórí Mariam, nǹkan tó ń dárúkọ Mariam àti Ashley, bó ṣe sáré lọ sí ilé bàbá Kabiyesi nìyẹn pa arọ́pò. Wọ́n ní wọ́n sáré dé ilé bàbá arọ́pò pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní kí bàbá jọ nítorí Ọlọ́run nǹkan tí àwọn rí àti nǹkan tí Kabiyesi sọ fún àwọn. Pé Kabiyesi lọ mú ẹnjíníà lọ́wọ́ wọn bẹ̀yẹn pé wọ́n náà fẹ́ destroy. Wọ́n fẹ́ tún bẹ̀yẹn kọ́ fẹ́ scatter. Pé kí bàbá jọ kó ràn wọ́n lọ́wọ́. Kó má jẹ́ kí Kabiyesi ṣerú ẹ̀ fáwọn. Níbo làwọn fẹ́ gbà, níbo làwọn fẹ́ lọ. Pé kí bàbá arọ́pò jọ bá wọn bẹ̀ Kabiyesi. Pé èlò ni bàbá yẹn, ìtàn wá fi bá gbogbo ẹ̀jẹ̀. Wọ́n ní bàbá kò sí oye tẹ́yìn fẹ́ tá máa fún yín, tá à ní fún yín, ṣùgbọ́n ẹ bá wa bẹ̀ Kabiyesi. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ké tó ń rá bàbá tó ń ṣe. Bàbá yẹn wá ṣé ti torí ẹ̀ lẹ́ṣẹ̀ wọ́n ni ẹ̀. Pé kán jọ, kí bàbá jọ. Kò sóye kíye tó kékeré táwọn ò ní lè fún bàbá. Pé kí bàbá bá Kabiyesi sọ̀rọ̀ fún ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn pé níbo làwọn fẹ́ gbà. Ni bàbá arọ́pò wa sọ pé tó wá pé ìtorí ẹ̀ lẹ́ṣẹ̀ wá o, kò sọ̀rọ̀ nú ẹ̀ o. Ẹ máa lọ, màá bá Kabiyesi sọ̀rọ̀. Wọ́n bá ní bàbá ẹjọ́, ṣé èsì tẹ fẹ́ fún wa ni? Pé àníṣe Kabiyesi ní òun ò fẹ́ anybody ní ibẹ̀ yẹn mọ́, òun fẹ́ destroy ibẹ̀ yẹn láti kóun fẹ́ tún kọ́. Kò sọ pé bíbà ilẹ̀ máa dúró sí o, kì í ṣe bíbà ilẹ̀ máa dúró sí báyìí. Ó ní decision òun nìyẹn. Ibi tó bá wọn olúkalúkú kó gbà. Ó jẹ́ ta náà máa kẹ́rù wọn sí o, kó máa ṣe bẹ́ẹ̀ yẹn. Ó jẹ́ ní ibi tó bá rí nìkan lọ. Wọ́n ní nǹkan tá a rí gbọ́ íńtánẹ́ẹ̀tì nìyẹn. Pé nǹkan tí Kabiyesi decide tó fẹ́ ṣe nìyẹn. Torí ó ti pẹ́ tó ti ń fa wàhálà lẹ́sẹ̀. Òun dẹ̀ fẹ́ ṣe bẹ̀rẹ̀ action tó. Ẹ̀yin èèyàn wa story egun. Màá máa fún yín ní ìtókù later létí kan tá a gbọ́. Òun là ní ká sáré gbọ́ wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A ó tún máa mú àwọn àǹfààní mi, àwọn ọ̀rọ̀ tuntun mi wá sí etí ìgbọ́ wa. Ẹ ṣé o. Ẹ bá subscribe, ẹ bá wa share. Bye.